ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta tá a wà yìí ìyẹn ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí lásìkò táwọn èèyàn sì ń kíra wọn wípé wọ́n kú oṣù tuntun ní àjálù ńlá ìròyìn ìbànújẹ́ ńlá mà jálulẹ̀ lágbo òṣèré tíátà Yorùbá nígbà tí gbajúmọ̀ òṣèré tíátà ní Tọ́lání Oyèbáméjì tó mọ rí ẹni tó pè yàn mọ̀ sí Sisi Quadri tó mà kú lójijì tó sì jẹ́ pé níṣe ni ìròyìn ikú ẹ̀ ló mà gba gbogbo ilẹ̀ Yorùbá àti orí ẹ̀rọ ayélujára kankan báyìí. Ǹjẹ́ kí làṣírí ikú tó pa Sisi Quadri? Gẹ́gẹ́ bí àwọn tó súnmọ́ Sisi Quadri bá ṣe tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́, wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé ó ti ń ṣàìsàn láti ọjọ́ díẹ̀ sẹ́yìn tí wọ́n sì ní àìsàn tó ní ṣe pẹ̀lú kíndìnrín ó ti ń yọ Sisi Quadri lẹ́nu, ṣùgbọ́n wọ́n ní lẹ́nu bí ọjọ́ kan sẹ́yìn ìlọkùnrin náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìsúkè ètò olóyìnbó ń pè ní ikọ̀, wọn ló bẹ̀rẹ̀ sí ní ṣe ìsúkè náà léraléra. Èyí ló mà jẹ́ kí wọ́n sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ Lautech Hospital tó wà ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé níbẹ̀ ló padà jẹ́ ìpè Ọlọ́run sí lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta tá a wà yìí ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí. Níṣe láriwo ìbànújẹ́ mà sọ táwọn òṣèré tíátà tó sì ti ń gba orí ẹ̀rọ ayélujára lọ láti lọ ṣe ìdárò gbajúmọ̀ òṣèrékùnrin náà tó máa ń pa èèyàn lẹ́rìn tó sì máa ń bú èébú gidigidi tó tún máa ń ṣe bí obìnrin nínú fíìmù náà. Ǹjẹ́ kí ni ìtàn ìgbésí ayé Sisi Quadri? Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 1979 ìyẹn December 26, 1979 ni wọ́n bí Sisi Quadri sí ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìyẹn pé ẹni ọdún mẹ́rìnléní ogójì 44 years of age ni ọkùnrin náà. Ìlú Ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo ni Sisi Quadri ti ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ẹ̀ kó tó padà sí ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tí àwọn òbí ẹ̀ tí wọ́n fẹ́rẹ̀ ẹ̀sìn Islam tó fi ní dandan ó di dandan kó lọ kéwú tí Sisi Quadri tó sì kéwú. Lẹ́yìn tí Sisi Quadri kéwú ló máa lọ sílé ìwé gbogbonìṣe ìyún Ìré Poli níbi tó ti kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí. Lẹ́yìn eléyìí àwọn òbí Sisi Quadri wọ́n máa fi sílé iṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ télọ̀ ìyún iṣẹ́ aṣọ rírán, tó sì jẹ́ pé Sisi Quadri ó kọ́ iṣẹ́ ó sì gba òmìnira nídìí iṣẹ́ télọ̀. Ṣùgbọ́n ọkùnrin olùkọ́ iléèwé kan ní iléèwé Ìré Polytechnic ìyún ọ̀mọ̀wé Tóyìn Ọláìyá ló máa mú Sisi Quadri wọ eré tíátà lọ́dún 2000. Òun lórí ẹ̀gbọ́n ẹ̀ tó sì mú wọlé iṣẹ́ tíátà. Ṣùgbọ́n lọ́dún 2004 ìní òkìkí Sisi Quadri máa bú jáde nígbà tó kópa nínú fíìmù ṣènìyàn ṣẹranko. Fíìmù yìí ló sì gbé Sisi Quadri jáde tí gbogbo ayé tí wọ́n fi mọ̀ ọ́n. Ṣùgbọ́n nígbà tí òkìkí Sisi Quadri yóò wá bú jáde táwọn ẹ̀ yóò mọ̀ ọ́n gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú tó máa ń bú èébú tó tún máa ń ṣe bí obìnrin. ìní fíìmù tó gbé jáde lọ́dún 2020 èyí tí wọ́n pè ní èébú dọ́là. Fíìmù yìí ni òkìkí ẹ̀ máa kan gidigidi tó sì gbé Sisi Quadri jáde sí gbogbo ayé. Yàtọ̀ sí fíìmù èébú dọ́là yìí, àwọn fíìmù tí Sisi Quadri tó ti ṣe ni Ọlọ́ládé Mrs Money, Tọkọtaya, Lẹ̀pagẹ̀wú, Bọ̀dé Ìjàngbọ̀n, Big Brother Ìbàdàn àtàwọn míì bẹ́ẹ̀ lọ. Ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2020 ìní Sisi Quadri ló ṣí ilé ẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé gbajúmọ̀ òṣèrébìnrin ni Fúnmi Awólẹ́wà ìní ọ̀rẹ́ ẹ̀ tó súnmọ́ jùlọ nídìí iṣẹ́ tíátà Yorùbá. Ní báyìí àwọn òṣèré tíátà wọ́n tún ti pàdánù ọ̀kan pàtàkì nínú wọn o. Sisi Quadri la sì ń sọ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni ìròyìn ikú ẹ̀ ló bọ ọ̀pọ̀ èèyàn nínú jẹ́ tí àwọn èèyàn tó sì ti ń ṣe ìdárò ẹ̀, tó sì jẹ́ pé ní ọ̀la ìgbàgbọ́ wà pé wọn yóò sìnkú ẹ̀ ní ìlànà ẹ̀sìn Islam tó yàn láàyò. Bẹ́ẹ̀ ni Sisi Quadri ó fi ọmọ méjì àti ìyàwó kan ó fi wọ́n sílẹ̀ sáyé lọ.